ẹ mọ̀ kú dédé wòyí gbogbo ẹ̀yin èèyàn wa ń bí tẹ́ ti ń láǹfààní láti wò wá tẹ́ sì ń gbọ́ wa. Ẹ káàbọ̀, Ọlátúndé Ọláwuyì Ògúnníran lórúkọ mi. Èmi ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ atọ́kùn ètò yín tẹ́ máa ń gbádùn rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀. Ètò wa tá a pè ní Akọni ilẹ̀ Yorùbá nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. A ní ká fi àsìkò yìí ká fi mọ rírì yín ni o. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá. Ilé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ń kí yín. Gbogbo àwa atọ́kùn ètò lọ́kan ọ̀jọ̀kan àmọ́ rírì yín. Ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń wò gbọ́ wa etí náà mọ̀ ní dì kò ní di tẹ̀ náwó lé. Bẹ́ẹ̀ tí ń gbádùn wa àwa náà ń gbádùn yín. Níre níre báyìí là sọ̀rọ̀ àtàrí. Ibi tẹ́ ti ń mówó ibẹ̀ náà mọ̀ ní gbẹ̀. Àbùdí ń tolókun ẹ mọ̀ ní sí ni ànító àti àníṣẹ́kù. Ẹ wá mọ́ gbàgbé o gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín. Ẹ wò ó ní gbogbo ọjọ́ àbámẹ́ta tí n bá ti ń wá sórí ètò tẹ́ sì ń gbádùn àwọn ìtàn akọni ilẹ̀ Yorùbá ẹ máa pín ẹ máa láìkì ẹ máa ṣíà rẹ̀. Kì í ṣètò tèmi nìkan àti gbogbo ètò tí ń gbé jáde látòrí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Àsọdún èyí a ó tún ṣe tẹ̀mí pẹ̀lú ẹ̀yin àti àwa. Ìgbà wa ó ti lé sí àwo wa ó ti pọ̀ sí láṣẹ Ìdùmàrè. Ire lójú owó rí, ire lójú owó àmọ́ rí, ire o. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà kónilẹ́rù lọ ni. Àti wípé bá a bá ṣe ni lóore báyìí ọpẹ́ làádú yínníyínní kẹ́ni kó tún ṣe míì ni. Èrèdí èyí la fi wá ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ní ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. A kí gbogbo ládéládé, a kí gbogbo ìjòyè, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú, gbogbo ẹ̀yin sàràkí la kí, gbogbo ẹ̀yin akọni àṣà, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olórí àṣà ní gbogbo àwọn ìlú tá a ti dé, gbogbo àwọn ibi tí wọ́n ti gbà wá lálejò àti àwọn ibi tí wọ́n tó ti gbà wá lálejò pàápàá, gbogbo yín la kí. A lù yín lọ́gọ ẹnu kódà àjùrù bẹ́ńbẹ́ a sọ pé ẹ ṣé fún gbogbo nǹkan tí ẹ ti ṣe fún wa gẹ́gẹ́ bí a ti ń ṣe àjọ̀dún ọdún kejì tí a gbé iléeṣẹ́ yìí kalẹ̀, iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Torí bẹ́ẹ̀ la ṣe ń kí yín yìnyínyìnyín kẹ́ni ṣe mí ni. Bẹ́ẹ̀ tí wọ́n wò wá tí ẹ sì ń gbọ́ wa yẹn ẹ bá wa pín kálé ẹ pín kákó àjọṣe wa kò ní bàjẹ́. Mo wá gbàdúrà wípé èkúté ilé kan báyìí kì í ṣagbe ẹ ò ní ṣagbe. Ìran àmù wọn kì í rodò kí wọ́n tó rí tiwọn mú lágbára Elédùà ẹ ò ní tàràkà ẹ ò máa rí tàjé ṣe ni. Ẹ ṣé púpọ̀ Adéọlá mi Ọlátúnjí yín náà ni. Orúkọ mi ni Abíọ́dún Ọmọláníyì tó jẹ́ ayàrọ̀ fún iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept. A mọ̀ dúpẹ́ lọ́wọ́ yín a mọ̀ fún gbogbo yàrá tẹ́ ti pè wá sí àti tẹ́ tó pè wá sí apẹ̀gìlọ́wọ́ púpọ̀. Abẹ́rẹ́ lágbọ́ pé aṣọ yín kò ní ya o, ire lójú orí ìlójú bí ó máa rí o. Ẹ ṣé púpọ̀. Ọpẹ́ olóore adá àdátán làwọn àgbà pé gbogbo wọn nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept. Àwọn bíbí gbogbo èyí tẹ́ ẹ kó ipa tí èjìká ń kó lára fún wa nínú ìrìn àjò ọdún méjì tí a ti rìn. Amọ̀yì ìfẹ́, ìfọwọ́sowọ́pọ̀, ọ̀rọ̀ ìmọ̀ràn àti kóóríyá yín. Èyí tó mú kí ọkọ̀ ìrìn àjò ọdún méjì wa yìí ó lọ gẹ́rẹ́gẹ́. Bákan náà ni mo mọ rírì gbogbo àwọn ikọ̀ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa fún iṣẹ́ ìfara ẹni jìn, akitiyan láti mú kí èdè, àṣà, ìṣe àti ìtàn Yorùbá kó lọ síwájú bí èyí tí ó mú kí wọ́n máa fi ara wọn jìn láti jẹ́ kí a jọ ṣiṣẹ́ pọ̀ nínú ìrìn àjò yìí láṣẹ Elédùmarè. Ògèdè iwájú báyìí lẹ ó máa lọ, ẹ ò ní dì mẹ́rí, ẹ ò ní dẹni àkọ̀tì láṣẹ Elédùmarè. A ti ṣọdún èní àmọ́ ọdún wa bá gbogbo wa nípò tó dára ju tàsìkò yìí lọ láṣẹ Elédùmarè. A ó máa bá gbà mú ni, a ò ní dẹni àkọ̀tì. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept tí a mọ̀ sí ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. Adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin tí a jọ ṣiṣẹ́ pọ̀ ní ìrìn àjò ọdún méjì yìí. A sọ wípé ẹ ṣé púpọ̀.